International protocol, we salute you. Baba Baba Mariti. Baba Baba Mariti. International protocol, we salute you. Baba Mariti, the Ogbonge landlord. Boy, inú ló tilẹ̀kùn sí náà, kí ló wáyé tí mò ń kọ́ lẹ́kùn tí ó dá mi lò. Òun wá wà náà, òwò rẹ̀ gbálẹ̀kùn báyìí látẹ̀kọ̀ ṣó. Mò ń kó orí burúkú ẹ̀ wò ló ṣe látẹ̀gbọ̀ngàn náà. Aṣọ òun wáyé mi, àbára ẹ̀ payà ẹ̀ sá. Tí bá bẹ̀rẹ̀ sùn, á ní mo tún dé olórí burúkú gan. Ọ̀rẹ́ àdúró mi ẹ̀ látẹ̀gùn rẹ̀ sílẹ̀ fún. Àìrórun ò ní ẹ̀ á. Àwọn ọmọ lé mi bọ̀, àwọn ẹ̀kọ́ lé mi bọ̀ ń kọ́. Bá ní o fẹ́ o. Èwo lélẹ̀ tó di sínú yàrá ẹ̀. Wo ìyá táwà sórí ẹ̀ òun ló gbé wá láàárọ̀ ojú ló dé ẹ̀rọ ojú ṣàánú wọn náà wọ́n fẹ́ kọ́kọ́ wọn mọ̀ ọ́n jẹ gbèsè ẹ̀ sọ́fẹ́ gbowó yẹn tó bá ti gbà ló máa gbé. Iṣu ilé bá. Iṣu ewùrà ni iṣu ewùrà. Wọ́n ìṣúlẹ̀ mi wọ́n yára lé pé ní omi kò ń mìnà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó mọ̀ tó bá ṣe wu iṣu láàárọ̀ ó máa mí títí tuntun á máa mí. Ẹ wò sí wàhálà mi ò gbé lóko rí o. Kò yẹn tẹ kọ́ ní iṣu bá. Ìbí ló ń pa mí tí mo ṣe wà. Kí ló dé ò bá mi ra nǹkan bọ̀ ni? Ìbò promise tó máa ra nǹkan wá. You think say you dey wise? Ọmọ mo ti gbàgbé. She what? Mo dẹ̀ ní mo fẹ́ bẹ̀rẹ̀ ṣàwámà bọ̀. Ṣàwámà yóò gbà ó máa lọ rà á ní o àwọn ọmọ bá mi wà rà. Kí tún lọ bá. You cry o. Nítorí tí ẹ o ti mọ̀ pé láti kọ́ wá mímú mi mọ́lẹ̀ náà nìyẹn. Àwọn òjé yẹn náà ni. Mo dẹ̀ láìpẹ́ ẹ ni. You know I love you. Ẹ̀ka ẹ̀bẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ mú bọ̀. Nígbà lọ bẹ gẹ̀ẹ́tì ẹ̀ jọ. Má pẹ́ o. Máa rí. Ó dẹ̀ gbàgbé ní ṣá. Ele mo fẹ́ o. Choice ẹ̀kọ́ tó bá ti fẹ́ náà. Má lọ ṣe rádaràda o. Are you playing? Wárì tó lọ sí ọwọ́ báyìí. Wá kí ló ṣe ẹ́? Kí ló dé? Onírádà aṣọ ń bá mi. Máa múnú bí mi lẹ́kọ̀ọ̀kan. Ìyá ló ń jẹ́ ìtàláwà má gbé ṣeré ìtàláwà o. Bàbá aláàlọ́ ló máa fetí sílé yìí. Tó bẹ́ẹ̀ ni, òun ló fẹ́ ọgọ́. Káàbọ̀. Báwo ẹgbẹ́ mọ̀? Bàbá láńlọ́ọ̀dù ẹ ló máa dùn. A máa kó èrè àtà sí mi. Kí ló kojú? Kí ni gbogbo ìlú? Báwo tẹ̀lé fi alẹ́ kan ṣókó ní ṣókó lọ́kọ̀? Aṣojú èmi àti wọn fún wọn dẹ̀.
kọ́ tó mọ̀ kó bìnrin ò wọ bí. Ìjọwé kú wá dìbò pèsè. She what? Èwo ló dì sẹ́yìn. Máa ti gbá ojú ẹ̀ wọlé. Níṣolúlé. Fẹ́ kó máa gbó wá sí. Àti ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan mọ́ níṣolúlé. Èwo níṣolúlé. Ilé tó wújú kí ló ṣe yẹ mi ò rí ọkàn bẹ́ẹ̀ ṣe ó ta tó tiẹ̀ ni. Ìyá máa fúra wa lọ́pọ̀lọ́. Ó dẹ̀ ti tó kí. Láti ẹ̀gbọ́n àwọn tó ṣẹ́ẹ̀dì. Èwo ta wá. Our old chief tenant nílé. Níbo ni láńlọ́ọ̀dù gbà lọ tó dárò àwa ìjókòó. Kan tó máa ń sún mi nílé. Abọ́ kọ́ mi kí lórí sí. Látòrí rẹ́kọ̀dì ṣọ̀tẹ́ kò dórí gbọ́. Láti ẹ̀gbọ́n tí wọ́n. Ìjọba ni lára ló gbé kó ìpè fún láti máa fi fàájì máa fọ́ ń ṣe fàájì pé. Ọdún yìí o. Àbára ń lọ kí ló dé sáré ó wàhálẹ̀ àgbà ẹ ṣé o ó wàhálẹ̀. wọ́n yí òpin ní ìpè ní Ṣọlá èmi ni mo fẹ́ rí gbogbo rìn kí mi lè ṣe introduction àmọ́ kí mi tó wọnú introduction mi lọ wò lábàá mi pín kínní. Abẹ́ ń pè mí. Abẹ́ ń pè mí. Oníbàjẹ́ ni ọ́. Ìfẹ́ dábàá bá lóhùn jọ́ ọ̀kan tó bẹ̀rẹ̀ sọ. Yọ ọmọ mi, á dáa fún ọ. Lábàá mi pín kínní fún ọ ní kálukú. Lálágbá ni bàbá ẹ̀ ẹ̀ kó dá lóhùn. Tí ènìyàn bá wà pé ẹ bá ti gba omi tútù sáyé rẹ̀ ìwà oníwà là máa wò. Nítorí náà èmi ni mo pè yín o ẹ ṣé o ẹ náà rí rí yèyé mo dá kẹ́kẹ́ nígbà tí ó kúrò nínú ilé ní àwọn bọ̀dá mi lágbà ilé àti ìyàwó rẹ̀ rí tí ó fi yé yín èèyàn kí ẹ̀mí wò èèyàn ni. Papi yo bàbá ẹ má bínú jàre. Next time ẹ máa ní excuse me. Ẹ má bínú everybody bàbá ẹ má bínú jàre pé mo pẹ́. Jókòó ọmọ pàkúta sí ọ̀rọ̀ tí mo mi sọ. Ẹ má bínú báwo. Bí mo ti mi wí ní òfin kí mo ti làálẹ̀ èyí padà ṣe ni mo fẹ́ rí níwò rẹ̀ ọ̀nà kí mo sì fẹ́ fi bá rí níwò rẹ̀ ni torí àwọn new tenant kí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé wọ́n gba ilé èyí mo dá kẹ́kẹ́ wọ́n rèé. Oh, our new neighbor, right? Yes. Okay. Mo fẹ́ kí n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ríyan. She what? Kí ẹ jẹ́ àṣerarẹ bí ọmọ òṣùṣù ọwọ̀. Nífẹ̀ẹ́ jà. Continue. Kí àlàáfíà kò wà. Tí ó ti yé yín. Nítorí gbogbo wọn kí wọn mi gba ilé. Lè ṣe wí mo fi mí gbéraga. Kí wọn bá ti fẹ́ kókó nílé bẹ́ẹ̀. Àmì kò lọ ilé ríyan ni. Tí ó ti yé yín. Ẹni pé wọ́n kó lọ eléwé ẹran. Eléwé ọ̀dàn ni a ní kó lọ lérin yan ilé oníkálukú ni omi kó lọ ni mo mi sọ. Ó kọ́ mi ṣọ. Orí bẹ́ẹ̀ ni mo fẹ́ fún olúkúlùkù. Yàtọ̀ sí àwọn kí wọn mi ṣe sọ̀kísọ̀kí mo ti mi bá wọn sọ wọn fẹ́ rí mi gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù kí èní lárí mo mọ̀ ara mi o mo mi sọ fún wọn wọn yọ láti inú ilé kan wọnú ilé kejì ilé fúláàtì ni mo kọ́ ní ọmọ mi náà kọ́ fún mi sì ṣeun kí mi wò ó ni mo fi mi jẹun àmì fún mi ní oúnjẹ mi láti ìlú òyìnbó wá ni kí oníkálukú lè sọ ojúlé rẹ̀. Bàbá ẹ jọ̀ọ́ má bínú ṣé ìyẹn ni pé ẹ sọ ẹmí pé ká má lè wọlé ara wa gba nǹkan tọrọ nǹkan lọ́wọ́ ara wa ni. Ohun tí mo wí kọ́ re nì ohun tí mo ń sọ ni wípé kí ọ̀nìyàn má kọjá ààyè rẹ̀ ajá ìrorò ìsọjúlé méjì
tí ọ̀rọ̀ mi ti yé ọ wọ́n dẹ̀ yí àwọn tí mo mi bá wí. She what? àlejò ní òòrè tó bá yá a máa yí ọ. Bàbá landlord ẹ wo ìtẹ́mi fẹ́ sọ ní pé ẹ jọba sọ fáwọn ará tenant yìí kẹlẹgbẹ́ mọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ torí o tí lè sọ nǹkan ẹyọ kan báyìí wọ́n ti hàn ẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá ń sọ fún wọn kó ní kálukú mọ ààyè ẹ̀ nínú compound yìí torí pé mo mọ éèjì mi bí mo ṣe wà yìí àti Delta lọ ti fẹ́ mi wá mo mọ ibi tí mo mọ ìwọ̀n mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ bóní kálukú lè dúró nínú compound yìí torí Ọlọ́run. ọ̀rọ̀ ni ó sọ ṣé ẹ rí bí obìnrin ní ti mí wí ó ti yé mi àmọ́ kí ẹlẹ́gbẹ́ kó ṣe kí ni kẹmẹ̀gbẹ́ rẹ̀. Bàbá ìbéèrè tèmi ni wípé ìgbà tẹ ní ọwọ́ yín ni kọ́kọ́rọ́ wà ẹ̀lẹ́ ń kó kọ́kọ́rọ́ dání bóyá ẹ tilẹ̀kùn mọ́ wa lọ́jọ́ kan ẹ jáde lọ kẹ́ tó dé kọ́kọ́rọ́ sọnù báwo lẹ ṣe rò pé a ṣe lè wọlé a ṣe lè jáde ṣé o ṣe pé máa ti bu wa mọ́nu ilé ní ṣókí ìbéèrè mi nìyẹn. ọmọ ìṣẹ̀lẹ̀ ń sìn kò tí ì yé mi because ẹ̀nà sọ̀rọ̀ táìm pé aago mẹ́wàá kan mẹ́sàn-án ọ̀dẹ́ máa tilẹ̀kùn ẹ̀rẹ̀ wọn ṣe ti ń pèsè ta lèmi ṣe ọmọ ta lèmi tá láwà. She what? ẹ máa gbọ́ tèmi ń wọlé náà ìṣòro ló ṣe lórí aago yẹn máa sún sẹ́yìn ni o bíi 11 12 ṣáàmọ̀ à ń ṣe fàájì kí tó wọlé wọn ta lèmi o kó máa pọ̀. ó ti yé mi ọ̀rọ̀ rẹ ti yé mi àlejò ní ọ̀rẹ́ bíbẹ̀ ẹ̀kọ́ ni gbogbo èké ọmọ wí ní ọdún kẹta rẹ̀ rèé ó yẹ kó tètè bá a lára mu ohun tí mo fẹ́ ni mo fẹ́ kí ọba àdàgò mẹ́wàá síta kò jẹ́ kí mi mọ̀ kí ènìyàn bá ti ṣolè èsì ohun àgbẹ̀ mi ṣe lóko kí ọmọ ṣe àṣedòru kí ọba ti di aago mẹ́wàá gẹ́gẹ́ ọmọ mi tilẹ̀kùn mi. Bàbá àárín yín pẹ́ ṣe rí ọmí ò lọ́rọ̀ púpọ̀ o bọ̀ ṣe rí àwọn tó ṣẹ̀dé ẹ bá ń sọ fún wọn ìjàpá lèmi o ẹni bá ti rí mi yẹ kó mọ̀ pé inú mi ò dáa ṣóye yín bẹ́yìn ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kò bá mi lára mu. She what? Kí àgbà máa ṣe ṣókí wọlé máa ní wọ́n fẹ́ yáyànnù tí wọn ò yárí kò pọ́n àgbà lé ṣóye yín sà ṣé rí àwọn ìyá mi ọlọ́wọ́ ẹ̀yìn èmi ò bá torogún wa o èmi gan ọmọ Ẹdó Yorùbá ni mo ń sọ bọ́ ọmọ Ẹdó tó bá dé lẹ́tàn wọn ò ní lè ràn àwa ní chief lulẹ̀ àti ń lọ ọdún kẹta oyè ni kò lè lè bá àbí mo parọ́ dé. ọmọ mi tó yẹ wà lẹ́yìn. kẹsì kọ́kọ́rọ́. ẹ̀lẹ́ o ọmọ mi parí ọ. èmi àbí. ẹlòmíràn bẹ̀rẹ̀ ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ ṣé ìsinmi ni ọmọ ìṣe ẹni yànkanyàn kan bá sọ̀rọ̀. bàbá o ẹ pẹ́ fún wa pẹ́ bólú gbogbo tí ń gbó. ohun tí mo fẹ́ ni mo fẹ́ mélòó á di àgbà yẹ̀yẹ́ lójú rẹ àti lójú àwọn tí mọ̀mí bá wí gbogbo àwọn mọ̀mí ni wọ́n wà ní Amẹ́ríkà gbogbo wọn ni wọ́n mi ṣe dáadáa níbẹ̀ ohun tí mo bá ti ṣe sí tẹ́nàtì kí Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe sọ́mọ̀ mi gbogbo rẹ̀ ó lè dáa fún wọn rí ni o. Baba, àwọn tèmi ò pọ̀. This one wey you dey talk say make person no enter person house, make person no fine o, ẹ̀yin ẹni ilé yín o, mi ò dẹ̀ lè kọ́ ẹnìkan tẹ̀ máa ṣe. But you can remember sometimes ago tó jẹ́ wípé when this madam get issue for house say ìdókùn wọlé, ó kú dẹ̀ kọ́ kú lọ́jọ́ yẹn náà. Èmi lọ́lọ́ ń lò, èmi Ọlọ́run ó ti fẹ́ kú dànù yàrá báyìí. But bí mi ṣe gbọ́ ìpè wọn torí pé a jẹ́ neighbor to neighbor tí mo dẹ̀ lè yẹ̀ fún neighbor mi. Tẹ́mi yẹn sáré wọlé lọ báyìí bíìm mo kàn bá wọn ni. What type of planning? Àwọn gọ́lẹ̀ jẹ̀lẹ̀ rí wọ́n bá mi bèbè tí mo ti fẹ́ bá wọn pé kú. So irú nǹkan bẹ́ẹ̀ sì báyé fòfin lẹ̀ báyìí torí mi ò fẹ́ wàhálà o, mi ò fẹ́ wàhálà o. Kí náà bá ń jó níjà rẹ̀ lómi mi ò ní dé bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ mi ṣe mu wà nìyẹn. Jọ́nù Mr. John pékúpékú ọmọ wí ó yí ọ bó ṣe jẹ́rìí ni o Ọlọ́run á fẹ́ràn rín o ǹjẹ́ kí mi fi yín lẹ̀ kí n lè rí ara yín bá sọ̀rọ̀ mo rí iná o lórí bàbá mi. Gẹ́gẹ́ bí John tí mo jẹ́nu bíbà yìí wọ́n lọ one piece. ẹ̀jẹ̀ yín lẹ́mọ̀. Ẹ̀yin jẹ́ kẹ́yìn ọ̀gá mi. Ọba wà.
we salute you. Baba oh, Baba Mariti. Baba oh, Baba Mariti. International logo, we salute you. Baba Mariti, the ogbonge landlord. Baba Mariti, no dey gree for anybody. He no go ever gree for anybody. Ogbonge comedy. Sir Victor Olutomi, I throway salute. I throway salute. If you dey watch this series, abeg carry water for your side. Especially if you dey chop pepper, just take water, take your time, relax and enjoy this ogbonge